lórí ènìyàn láṣọ òru ìṣèlú kéèyàn lè dá ṣe lórí bí mùsùlùmí ṣe ń dúpẹ́ bẹ́ẹ̀ ni kìrìsìtẹ́nì rẹ̀ ń dúpẹ́ àwa ẹlẹ́sìn ìbílẹ̀ náà àti dúpẹ́ wá dúpẹ́ pé ẹni ọpẹ́ gbogbo wa ẹni ọpẹ́ wo nìkan láti bára náà gbogbo wa nílé ìṣọ́gun ọ̀nà aráyò ní ilé iṣẹ́ yóò ní ìdàrú láti bára náà gbogbo òkè náà máa lọ ẹ̀ní wálẹ̀ àlákàlẹ̀ tó máa wá ìgbà tó ti gòkè tó wálẹ̀ gbogbo òmìnira lápárẹ̀ wọn tó wá wọ́n nígbà àádọ́gbàrẹ̀ àádọ́gbàrẹ̀ àtòyá ibi owó tó máa bá wọn nígbà ìgbà àbàdé máa ń dúpọ̀ kan ní ọ̀nà àwọn ọ̀bẹ ìdáàbọ̀ bẹ wọn náà bẹ ó ṣọdún wọn ní kò ní ṣe ẹ̀mí àwọn aṣọdún ìtọ́ o àwọn ó ṣe ẹ̀mí ọ̀làlà àwọn ọ̀bẹ wọn á tún lọ́wọ́ lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé tó wá sí pé gbogbo onímọ̀ wọn tó wá gba ẹ̀ẹ́dẹ́gbẹ́ báyìí ẹ̀ẹ́rì náà kórè àpòyá ibi owó tó máa bá yín dédé báyìí lágbára síwájú àkúrà àṣẹ èmi olóyè Opeifa olúwo ráfò àpèsè àdìgbòkúfà wọn á fìlà pé àṣẹ ẹ̀mí. ẹ ṣe sà àwọn kan wọn máa sọ pé onífá tó bá ń borí lè báyọ̀ lẹ́sẹ̀ wò ṣé àwọn tó bá ń wọ́kọ ló ń wá wọ́rò ló ń wá ìrètí ayé wọn yíra ṣé ẹ̀gbìn gbà ó kí nílẹ̀ ìbá ń kọ̀kọ̀. wọ́n bí ẹ̀yẹ̀ mi ṣe ogun owó nìkan ló lè bí ọ̀hún kéèyàn fẹ́ ṣe bàṣẹ tó fẹ́ ṣẹ̀yọ̀ ní bọ́kọ àti aya bá já ń jà àwa lè ṣe kí tó ti so pọ̀ léèyàn kan fẹ́ dà àwa ṣe kí á tún ṣe láti èdè kí ìfẹ́ yẹn wà kalẹ̀ ẹni wá tó ń bẹ lọ́wọ́ ọmọ tó bá lọ́dọ̀ ní à á béèrè sí bóyá òrìṣà kan ló yẹ kó bọ bóyá Ọ̀ṣun bóyá ẹgbẹ́ ẹ̀ ló yẹ kó bọ à á béèrè kan tó bá yẹ kó gbà láàmú àbúrò òkú ìdílé mi a bá ti ṣe nǹkan ẹ̀ ìjọba kó ní kó wá dúpẹ́ ìbọ̀rọ̀ lọ a lè fi ṣe fọ́kùnrin à ń ṣe fọ́kùnrin à ń ṣe fọ́kùnrin à ń ṣe bàtà wọ́n dẹ̀ wá dúpẹ́ lórí àwọn kọ́sọ́mà ní kó àlẹ́ lọ́nà báyọ̀ ní lọ́nà òdúpẹ́ lọ́wọ́ ẹ̀ wọ́n á dúpẹ́ lọ́wọ́ ayọ̀ nílé ọ̀pọ̀ ìgbà tó dúpẹ́ lọ́wọ́ ẹ̀ lágbára ọlọ́run gbogbo tí wọ́n ti ṣe ń jọgbọ́n aráyò ní ọ̀dọ̀ lágbára ọlọ́run gbogbo náà máa lọ Opeifa national health and finance nípàdé ọ̀hún àtẹnumọ́ wọn ti sọ àtẹnumọ́ wọn ti sọ ìwádìí pẹ̀lú ọ̀hún lórí àwọn ọlọ́pàá Nàìjíríà ọkọ̀ ọba àjọba ṣáwọn lẹ́sẹ̀ ọ̀hún nípa òdúpẹ́ ṣùgbọ́n lọ́wọ́ òdúpẹ́ lọ́wọ́ wọn ọkọ̀ òdúpẹ́ lọ́wọ́ wọn àdúgbò wọn ti ṣe àmàláyò ní ọ̀dọ̀ abolúdé àdúgbò abẹ́wọ́ àlàbòsí bó ṣe máa rí láti bá ọ̀dọ́ àti àríwá àṣẹ lọ́rùn. ṣe máa ń wà àìsàn yìí wọ́n pè ní ìjẹ́gbọ́n òun ló máa ń pè ní olóríà ìjẹ́gbọ́n àìsàn olóríà òun ló ń pè ní èjì yàtọ̀ sí ẹ̀gbẹ́ òun ló ń pè ní èjì lọ́pọ̀ sí agbára ọlọ́run lágbára ọlọ́run tó kù tó 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 rọ̀. ẹ sọ fún ọba ifá àwọn ọdún. ẹni tó fẹ́ pè tó pọ̀ ní ìpínlẹ̀ àgbáláyé ó ètò nọ́mbà MTN ó ètò 345454 ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn ẹ̀yin olólùfẹ́ Opeifa ìpàdé wa ti jọ ìnáwó tí wọ́n bá fẹ́ dé ọ̀dọ̀ Opeifa báwo ló ń ṣe máa débẹ̀. ẹni bá ń bọ̀ láti èkó tó ń bọ̀ láti Abẹ́òkúta tó bọ́lẹ̀ ní kọ̀lẹ́tì lọ́sọ̀ tó gbé ọ̀kadà kó lòun lọ sí ráfò ojú tó bá ti ráfò ojú yẹn kó lòun lọ sí ọ̀dọ̀ Opeifa ojú ráfò ìṣẹ̀lẹ̀ ọmọ tí ò mọ́lé rẹ̀ wọ́n láwọn lé sí nọ́mbà 10. ẹ ṣe ló sàn ẹ fẹ́ fún wa a máa lè ṣe. ní gbogbo bí tẹ́tí mú wa káàkiri àgbáńlá ayé òní ní ọdún Ifá bàbá wọn Oloye Opeifa Toríọlá ní ìpínlẹ̀ Èkó màláìkà fún àjàdúgbò nípa ilé a wà pẹ̀lú ọ̀rẹ́ tí wọ́n ti mọ Oloye Opeifa wọ́n ní kí láti kékeré lọ sí jọ́ǹṣì ẹ mẹ́fà fà ẹ jọ ẹ ṣàpèjì orúkọ Ifá wọn. orúkọ tèmi ní Fátáyọ̀ Àbọ̀lá Ọláyé. Oloye Opeifa sọ fọ́ọ̀rẹ́ tí wọ́n ti mọ láti ẹgbẹ́ sọ láti tó tẹ̀lé ìṣe ọ̀rẹ́ ṣé owó oyin tàbí kọ̀ọ̀kan fàjà yá àgbà ṣe bá jà bá rẹ̀ ṣe kárẹ̀. owó ìpàdé wa ṣe ṣe kó
àdéjọ́ kejì báwo ni ọ̀rẹ́ ọ̀rẹ́ ẹ̀gbọ́n ọ̀gbìn náà máa parí ẹ̀sìn wà á kọ̀kọ́ sọ ìwé àjòkò wàlíjà ìwé ìjẹ́ mi àwọn àkọsọ ìwé náà wà àkọsọ. Àwọn kan wà tẹ́lẹ̀ wọn ò dàgbé wọn ò dàgbé Ifá jẹ́ ní ọ̀rọ̀ gbogbo àti àgbàdà fún owó ti ṣe ọ̀rọ̀ tó wọ̀ ní gbàgbọ́ nínú Ifá láìpẹ́ ọba rẹ̀ abárí ẹ̀lẹ́ kan àtẹ̀yẹ̀dì méjì nínú ọba síta ìrẹsì àná àti ìjẹta nígbàgbọ́ rẹ̀ ọgbọ́ ìgbàgbọ́ ní ṣe lórí ìwé ìwé ṣe láti ilẹ̀ ìfọ́n àjẹ́ lẹ́bẹ̀ ìpẹ́ òkú àjẹ́ ìpẹ́ lọ sókè díẹ̀ díẹ̀ láti látara ọpẹ́ Ifá ọkọ̀ rẹ̀ ṣẹ̀ṣẹ̀ lọ́jọ́ ìgbéra lè ṣe ọmọ òkú wọn lọ́wọ́ ẹ̀kọ́ òkú nígbà ìjẹ́ ẹ̀kọ́ ẹjọ́ kò ló wà láà ó ṣe é ìdílé tó àjẹ́ kó dàrú àwọn ẹgbẹ́ ìlú kan lọ́wọ́ pẹ̀lú ìbáláwọ̀ àṣẹ ìlọ́tún àṣẹ ìjọba súnmọ́ ṣẹ̀ṣẹ̀ nígbà tí ọba súnmọ́ olùdókòwò